ó yẹ kí orúkọ Tinubu wọnú ìwé ìtàn bí ààrẹ àkọ́kọ́ lágbàáyé tó máa fìyà ńlá jẹ àwọn aráàlú ẹ̀. Peter Obi fìkanra sọ̀rọ̀. Òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò gbogbogbò tó wáyé nílẹ̀ wa lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 tó kọjá yìí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ọ̀gbẹ́ni Peter Obi ti ní ó yẹ kí wọ́n kọ orúkọ olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sínú ìwé ìtàn àgbáyé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tó kó àwọn aráàlú sínú ìdààmú àti làásìgbò jùlọ láti ìgbà tó ti gba ọ̀pá àṣẹ ilẹ̀ wa nínú oṣù karùn-ún ọdún tó kọjá yìí. Obi sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kínní ọdún 2024 yìí lásìkò tó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀. Ó ní kì í ṣe ohun tó rújú mọ́ rárá pé nǹkan kò fararọ mọ́ lórílẹ̀‐èdè wa. Èsì ohun tó ń ṣẹlẹ̀ sí wa ó wà lára gbogbo àwọn aráàlú báyìí. Látìgbà tí Tinubu ti gbàjọba lóṣù karùn-ún ọdún tó kọjá yìí ní ìdààmú pẹ̀lú ìpayín keke ti wà fáwọn aráàlú báyìí. Àìpẹ́ yìí ni ààrẹ Tinubu sọ̀rọ̀ kan pé ṣe ló yẹ kí wọ́n kọ orúkọ òun sínú ìwé ìtàn àgbáyé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí tí ìṣàkóso rẹ̀ dára jùlọ. Obi tún fi síwájú sí pé ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ lọ̀rọ̀ tí ààrẹ Tinubu ń sọ pé ó yẹ kí wọ́n kọ orúkọ òun sínú ìwé ìtàn àgbáyé bí ó bá jẹ́ pé fún ti pé ó kó àwọn aráàlú sínú òṣì nítorí pé onírúurú ìdí ni orúkọ èèyàn lè gbà wọnú ìwé ìtàn àgbáyé o. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ọ̀hún ni bó bá jẹ́ pé kí wọ́n kọ orúkọ ààrẹ Tinubu sínú ìwé ìtàn àgbáyé ni á jẹ́ fún ti pé ó kó ìdààmú pẹ̀lú ìpayín keke bá àwọn èèyàn orílẹ̀-èdè yìí ni tí orúkọ rẹ̀ sì gbọ́dọ̀ wà níbẹ̀ gẹ́gẹ́ bí olórí tí kò ní àfojúsùn gidi nípa ètò ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.